ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbọ́dìkà. Thank you for joining me. Happy Islamic New Year. May Almighty Allah continue to bless us all. Àwa tá a ṣe tọdún yìí, a ṣe tẹ̀mí and even more. Ẹ̀yin tèmi, before the main program, ẹ jọ̀ọ́ ẹ bá mi patronize Royal Event Planner tí ẹ máa rí nọ́mbà wọn. Nọ́mbà tèmi kọ́ ẹ má ṣì mú o. Nọ́mbà Royal Event Planner. Bó ṣe kán bẹ́ẹ̀ sóúnjẹ ni ló ní local way, bó ṣe kán bẹ́ẹ̀ sóúnjẹ ni lórí international way, lórí pé ẹ fẹ́ ṣe ìnáwó ni wedding, ìṣílé ni anyone, lórí pé ẹ fẹ́ kán bá yín organize bansa ni, kán bá yín organize àwọn waiter and waitresses, etc etc. Yes, wọ́n lè wálé ẹ̀gàn wá prepare oúnjẹ yẹn, kò sí nǹkan tí wọ́n ò lè ṣe. Èkó lẹ́ńbẹ̀ yẹn náà ni wọ́n wà. Ẹ bá mi pe nọ́mbà tẹ máa lójú skin báyìí. Ẹ má ṣì mú o, kò ṣe nọ́mbà mi ni. Welcome back. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí díẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Níbi Amebo Hot Gist mo ti rí. Ẹ gbọ́. Màá wá sọ sí as per the title. Mo ní pé mo fún ẹ bá ti ń má tẹ̀lé wá sí. That's right. Ìgbà tó lọ́lẹ́gbà 50,000. 50,000 ọmọ iṣu tí màá fi rà. 50,000 pọ̀. Àyà ń jẹ iṣu. Ok, a máa 50,000 láti bí 20. Ayé òwúrọ̀ wà lọ́wọ́ ń lo. Ìgbà tó lẹ́yìn sáwọ́lé ẹ̀kọ́ mú sọ fún ẹ, owó tó ń ṣáyé. Rántí pé òkú ẹ̀rọ lọ́wọ́. Ìbádẹ́ máa mú kọ́ọ̀kù ní tẹ̀sí ni. Èmi ò lè fẹ́ a máa bóyá bọ́bá dáhùn. Ẹ̀yin tèmi lóbìnrin papọ̀. Obìnrin ni wọ́n ń discuss by. Obìnrin ni ọkùnrin kan láàrin ọkùnrin mẹ́ta ni wọ́n ń discuss by. Ìwọ obìnrin, ṣé àfìgbà tó bá dúró kán máa discuss ọ̀rọ̀ rẹ báyìí kó tó do the needful, kó tó mọ nǹkan tó yẹ kó ṣe nípa abẹ́ rẹ? Ẹgbọ́n nǹkan tí arákùnrin yìí sọ. Ó ní òbò arábìnrin tó ń sọ yẹn, ó ní òbò rẹ̀ máa ń rùn. Wọ́n wá ń discuss láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ pé owó tó ń ṣà yẹn tó bá délé òbò ẹ̀ ò gbọ́dọ̀ rùn o. Ó mọ owó gbà 50,000, ó mọ owó gbà 50,000, ṣùgbọ́n òbò ló sì máa rùn. Báwo ni òbò rẹ ṣe máa rùn tó jẹ́ pé o gba owó lọ́wọ́ òun? At least 50,000 yẹn ó lè ra iṣu púpọ̀, ó lè ra báyìí. Bákan náà, arábìnrin tí wọ́n ń discuss lórí bíbí pé ó mọ máìkì gbé dání dáadáa, ó mọ máìkì ńlá, that is to say, ó mọ pọ́nran ńlá, ó mọ kùkúmbà ńlá dáadáa. Ó ní wọ́n sọ pé síbẹ̀síbẹ̀ òbò rẹ̀ mọ́ rùn. Èmi ò like kí ọkùnrin máa discuss obìnrin báyìí. You are not helping matter, you are only disgracing her. Àwọn eléyìí dẹ̀ mọ obìnrin náà. Báwo ló ṣe kí ló dé tó lè pa arábìnrin yẹn pé abẹ́ rẹ̀ ń rùn, take care rẹ̀? Why discussing women in this manner? Irú ọkùnrin tó bá ṣe báyìí wọn ò wà responsible. It's not okay. Bẹ́ẹ̀ tí wọn ò bá wá sọ báyìí tèmi, báwo la ṣe fẹ́ sọ jáde fún ẹ̀yin kan láti kọ́? Ẹ̀yin tẹ́ bá ti ń tẹ̀lé mi tipẹ́, ẹ rí i pé topic yìí mo ti ṣe rí dáadáa. Mo ní àwọn ọkùnrin kan, wọn ò mọ bí wọ́n ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ìyàwó wọn sí. Wọ́n ní abẹ́ ìyàwó wọn máa ń rùn. Kí làwọn fẹ́ ṣe? Okay, ìwọ sìn ó wà ní kàtígórì pé wọ́n ní that place is self-cleansing. You dey play, you dey whine. That place is self-cleansing. Nǹkan tí wọ́n mì níbẹ̀, wọn ò ní kó mọ́ fọ́ o. Ìwọ imagine láì tí ẹ kò gbọ́. Òun bá ọkùnrin sùn. Ẹ̀yin kan kìí sọkùnrin méjì, kìí sọkùnrin mẹ́ta. Ó dẹ̀ ń fa abẹ́ yẹn, ó fi ń ṣe nǹkan oṣù. Òun fi abẹ́ yẹn, ó fi ń discharge. Wọ́n ní is self-cleansing. Abẹ́ yẹn gan sweat. Ṣé lactobacillus yẹn, is it enough to cleanse that place like that? Okay, àti ẹ̀gbọ́n yìí tẹ̀tẹ̀ kí ń rùn. Bèlèntèlé kò sí bí ó ṣe wà kó mọ́ tẹ́kí abẹ́ rẹ tó ní rùn. Tó bá wá níwò oòrùn o, okay, ó lè mọ deceive ara rẹ pẹ̀lú self-cleansing lactobacillus.
bẹ́ẹ̀ ìwọ tó mọ̀ pé wọ́n ní tó ti ní ìfura pé wọ́n ní abẹ́ rẹ̀ rùn ṣé wàá wá máa deceive ara rẹ pẹ̀lú lactobacillus irọ́ cleansing self cleansing irọ́ kan èmi obìnrin ni mí àbí obìnrin kọ́ ni mí àbí mo ṣe sọ̀rọ̀ yìí mo mọ̀ nǹkan tí mo sọ dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ àti ní so many experiences àti tọ́jú àwọn so many people lactobacillus kò ní diminish tó ẹ bá ṣe pé o ti ń wọ menopause estrogen level ẹ ti ń diminish ìgbà yẹn náà ni lactobacillus wọ́n máa kóra lẹ̀ but in as much as you are still active lactobacillus ó máa wá náà ni cleansing tí wàá ṣe kì í ṣe pé kó overdose kì í ṣe pé kó dutch sínú ẹ̀ kì í ṣe pé kó lo chemical kì í ṣe pé kó lo ọṣẹ kì í ṣe pé kó lo deodorant kì í ṣe pé kó lo perfume gbogbo yẹn wasting of money ni kíní kan VJ watch kíní kan wash kíní kan deodorant wash irọ́ ni gbogbo ẹ̀ omi lásán ti tó either ordinary water or little warm water ti tó because àwọn obìnrin míì wọ́n máa ń sweat jù sweat yìí dẹ̀ ní tó bá ráyè jáde ó máa lọ di black sínú tó máa rùn rí àwọn discharge àwọn ẹlòmíì ó máa greenish ó máa dark báwo ló ṣe fẹ́ take care yẹn kí ni wàá wá ṣe wàá wá omi náà ni pẹ̀lú ìka middle hand the left finger rẹ wàá rọra tì bọ̀ wàá fomi sí wàá fi clean is self cleansing ìwọ ò lè fọwọ́ rẹ sí ìwọ ò lè fọwọ́ rẹ sí kó fọwọ́ rẹ clear kó fomi sí àmọ́ wọ́n bẹ́ẹ̀ tì nǹkan bọ̀ ọkùnrin ó wá tì nǹkan bọ̀ ó wá mọ́ gbóòórùn ọkùnrin ó wá tì nǹkan bọ̀ ó wá lọ kó gbogbo dọ̀tí jáde why not take care of yourself before that time ẹ̀ ń deceive ara yín pé lactobacillus yẹn ṣó máa bẹ́ẹ̀ yọ the excess àwọn ìdọ̀tí àwọn sweat ìdọ̀tí àwọn discharge àwọn extra messes àwọn extra àtọ̀ ṣé lactobacillus máa bẹ́ẹ̀ kó yẹn jáde before kí ọkùnrin tó ti nǹkan rẹ̀ bọ́ kó tó lọ kó dọ̀tí jáde tó wàá dàbí irritating wọ́n mọ bẹ́ẹ̀ lómi ìṣòro báyìí wọ́n ti okó bọ̀ báyìí báyìí tó fi máa jáde báyìí wọ́n á kó yàrá dọ̀tí jáde ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní discharge obìnrin o obìnrin dà obìnrin sobìnrin gbádùn ẹ̀ obìnrin wá dà wá release ilé ẹ̀ lára ọ̀tọ̀ ni wàá rí kíní yẹn ó máa mọ́ èyí tó bá ti di pé ó ti ń wà darkish ó ti ń wà brownish ó ti ń wà yellowish that is not okay take care of yourself before a man sees it tọ́jú ara rẹ kí ọkùnrin tó rí àwọn kíní yẹn ló ń jẹ́ kó abẹ́rùn tí wọ́n náà bò ń rùn nǹkan tí wàá fi ṣe náà nìyẹn wàá jókòó wàá wọ ọmọ àlàáfíà wàá lọ bedroom tọ́jú bedroom ẹ kó wà comfortable fún ẹ tọ́jú bedroom ẹ bí ẹni tọ́jú ojú ẹ ni tọ́jú bedroom ẹ bí àwọn yàrá tó láìkì ẹ má mọ̀ fi bedroom lẹ̀ kó dọ̀tí wàá dẹ̀ bẹ̀rẹ̀ wàá fi middle finger yẹn eléyìí wàá fi sí wàá fi rà wàá fi kó gbọdọ̀ tí excess yẹn jáde and wọ́n gan wàá lálàáfíà wàá breathing ọkùnrin bá wọ ọbẹ̀ báyìí kò ní kó dọ̀tí jáde so emulate láti máa ṣe léròkórè o lè ṣe ní once a day o lè tó bá yẹ kó fẹ́ máa ṣe every time o lè ṣe ní like 3 times per week like seriously ìyẹn ò lè tán lactobacillus ìyẹn ò lè tán ẹ yé deceive ara yín mọ́ then maybe ìwọ tí ara rẹ tí wọ́n á sọ wípé òórùn ti pọ̀ jù maybe there's no blood flow there's no enough blood flow kí ni wàá mọ̀ ṣe wàá endure láti máa mu omi dáadáa èyí kò kí ń mu mi ẹ̀ ń bẹ̀rù àti lọ tọ̀ ìwọ tó bá ń bẹ̀rù àti lọ tọ̀ abẹ́ rẹ máa rùn máa mu mi dáadáa you understand tó bá mu mi dáadáa gan ìtọ̀ rẹ gan ó máa flow dáadáa ó dẹ̀ máa white kò ní máa colour you understand ìwọ tó kí ń mu mi títọ̀ rẹ ń colour you understand definitely abẹ́ rẹ máa rùn lóbìnrin kí ni wàá tí wàá lọ ṣe again fún more blood flow wàá wá lọ wá kànáfùrù 1 wàá wá ginger 2 mọ́ fi ṣe tíì you understand ginger anú ẹ̀ a máa fún ẹ ní blood flow kànáfùrù rẹ̀ ó máa take care kí lórúkọ rẹ̀ ọ̀dọ̀ yẹn do you understand even from the inside then ó dẹ̀ tún ní orí ọ̀fẹ́ again láti wá kànáfùrù yẹn ní kékeré tí ò ju teaspoon lọ fi boil omi like rubber paint yes fi boil omi rubber paint kó máa fi jó abẹ́ kó jòkólẹ̀ kó fi jó abẹ́ kó fi instead tí wàá fi ordinary water tó wàá fi boil tó wàá fi clean o lè lo omi kànáfùrù yẹn mo believe you understand but o need the blood flow lórí omi lórí ginger àti kànáfùrù kó mọ mú do you understand bákan náà aṣọ níjọ̀wọ́ fún abẹ́ tó tight
mo gbé wá fún yín. Fún abẹ́ tó loose náà a gbé wá fún yín. Abẹ́ tó ń rùn láti gbé wá lénìí. Emulate, don't deceive yourself. Fún ẹ̀yin tó jẹ́ pé ìyàwó yín ò gbọ́ èdè Yorùbá wa, ẹ bá mi translate ẹ̀ fún lédè Gẹ̀ẹ́sì.